A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Àjọ ààbò ara ẹni láàbò ìlú NSCDC ti ṣe ìkìlọ̀ fún ẹgbẹ́ òṣìṣẹ́ NLC lánàá tako ìfẹ̀hónúhàn tí wọ́n ń gbèrò ní ọjọ́ 1 oṣù kẹta láti fi tilẹ̀kùn mọ́ gbogbo ìlà ìbánisọ̀rọ̀ sí ìfèsì sí àlékún 50% owó ìpè àti dátà tí ìjọba bu ọwọ́ lù. Bákan náà ni Private Telecommunications and Communications Senior Staff Association of Nigeria àti Association of Telecommunications Companies of Nigeria. Gbogbo wọn ni wọ́n fẹ̀yìn rìn padà lórí èròǹgbà àjọ NLC láti ṣe ìfẹ̀hónúhàn bí wọ́n ti ṣe àwáwí wípé irúfẹ́ ìgbésẹ̀ báyìí lè fa àkóbá fún ilé-iṣẹ́. Agbẹnusọ fún àjọ NSCDC ní wọ́n ní ojúṣe láti dáàbò bo àwọn ohun èlò ìjọba tó ṣe gbòógì, fi ẹ̀hónú wọn hàn lórí ewu tí ìgbésẹ̀ àjọ òṣìṣẹ́ lè dá sílẹ̀ fún ààbò àti ará ìlú. Àjọ òṣìṣẹ́ ni ó ṣe ìkéde àti fi ẹ̀hónú hàn látàrí àlékún owó ìpè tí ìjọba àpapọ̀ nípasẹ̀ àjọ NCC kéde bí wọ́n bá kọ̀ àti dá a padà títí ìparí oṣù kejì. Àjọ òṣìṣẹ́ darí ọmọ orílẹ̀-èdè kí wọ́n jáwọ́ nínú àmúlò àwọn ìlà ìbánisọ̀rọ̀ bíi MTN, Airtel àti Glo lójoojúmọ́ láàrin aago 11 òwúrọ̀ títí di aago 2 ọ̀sán bẹ̀rẹ̀ láti ọjọ́ 13 oṣù kejì títí oṣù á fi parí. Nínú àtẹ̀jáde tí ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ Joe Ajaero àti akọ̀wé ẹgbẹ́ Emma Ugbaja jọ bu ọwọ́ lù ni wọ́n ti fi ẹ̀sùn kan àwọn ilé-iṣẹ́ ìlà ìbánisọ̀rọ̀ wípé wọ́n tàpá sí òfin ìgbẹ́kẹ̀lé tí ará ìlú ní nínú wọn pẹ̀lú bí wọ́n ṣe fìdí àlékún yìí múlẹ̀ kí wọ́n tó parí àgbéyẹ̀wò tí ìgbìmọ̀ ẹlẹ́ni 10 ń ṣe lọ́wọ́. Ṣùgbọ́n àjọ NSCDC rọ NLC kí wọ́n tú èrò wọn pa nítorí ìgbìyànjú àti tọwọ́ bọ ìlà ìbánisọ̀rọ̀ lè yọrí sí ìwà ọ̀daràn pẹ̀lú ìṣòro ààbò lórílẹ̀-èdè. Wọ́n fi kún un wípé adarí gbogbogbò fún àjọ NSCDC ti darí gbogbo ẹ̀ka ilé-iṣẹ́ wọn láti máa ṣe àmójútó àwọn ohun èlò fún ìlà ìbánisọ̀rọ̀ telecom mast lóòrèkóòrè ní gbogbo agbègbè wọn láti dènà àwọn oníwà ọ̀daràn tí wọ́n lè fẹ́ gọ sí abẹ́ ìfẹ̀hónúhàn ṣiṣẹ́ láabi. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àwọn ọ̀dọ́ tínú bí kan ní Ìfọ̀n ìjọba ìbílẹ̀ Ọ̀sẹ̀ ìpínlẹ̀ Ondo ti dáná sun àgọ́ ọlọ́pàá látàrí ẹ̀sùn wípé ọ̀gbẹ́ni kan kú sí àkàtà wọn. Gẹ́gẹ́ bí orísun ìròyìn kan láàrin ìlú ṣe jábọ̀, wọ́n ní àwọn ọlọ́pàá ti fi ìyà jẹ ọ̀gbẹ́ni yìí títí ó fi dákẹ́ mọ́ wọn lọ́wọ́. Èyí ló mú àwọn ará rẹ̀ yòókù ya bo àgọ́ ọlọ́pàá tí wọ́n fi kánná sí i. Àwọn ọ̀dọ́ tínú ń bí yìí ni a gbọ́ wípé wọ́n lé DPO àti àwọn òṣìṣẹ́ ọlọ́pàá tí wọ́n bá ní àgọ́ ọlọ́pàá jáde kí wọ́n tó dáná sun ilé. Bákan náà ni wọ́n ṣe ìfẹ̀hónúhàn káàkiri ìlú fi ẹ̀hónú wọn hàn lórí ìṣẹ̀lẹ̀. Ṣùgbọ́n ẹkùn iléeṣẹ́ ọlọ́pàá sẹ́ wípé ọ̀gbẹ́ni yìí kò kú sí àkàtà wọn. Wọ́n ní ilé ìwòsàn ni ó kú sí níbi tí ó ti ń gba ìtọ́jú. Níbi àbẹ̀wò láti fi ojú gan ní ohun tí ó ṣẹlẹ̀ ní kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Wilfred Afọlábí ti bu ẹnu àtẹ́ lu ìkọlù àti bí wọ́n ṣe dáná sun àgọ́ ọlọ́pàá, bí ó ti pàṣẹ kí ìwádìí bẹ̀rẹ̀ láti mọ gbogbo ohun tí ó dìrọ̀ mọ́ ìṣẹ̀lẹ̀ yìí àti láti fi àwọn tí wọ́n wà nídìí rẹ̀ jófin. Ọjọ́ 15 oṣù kejì ni wọ́n ní fàákájà bẹ́ sílẹ̀ láàrin ẹbí méjì ní òpópónà Ọgbọmọ ní Ìfọ̀n tí ó di ìjà ìgboro. Lójú ẹsẹ̀ ni àwọn òṣìṣẹ́ ọlọ́pàá láti Ìfọ̀n bọ́ sójú iṣẹ́ fi ọwọ́ ṣìkún òfin mú àwọn kan nígbà tí àwọn mìíràn na pápá bora, gẹ́gẹ́ bí alukoro ọlọ́pàá Fúnmi Odúlámì ṣe ṣàlàyé. Lẹ́yìn èyí ni wọ́n ní ọ̀gbẹ́ni kan tí wọ́n ń pè ní Lọ́sìlọ́sì mú ọ̀dọ́mọkùnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Tóbi Bọ́badé wá sí àgọ́ ọlọ́pàá tí òun náà lọ́wọ́ nínú ìjà. Bí wọ́n ti gbé e dé ni wọ́n ní ó ti rẹ̀ ẹ́ tí wọ́n fi súré gbé dìgbàdìgbà re ilé ìwòsàn nítòsí. Ṣùgbọ́n níbi tí ó ti ń gba ìtọ́jú ni wọ́n ti kéde wípé ó ti jọlọ́run nípè kí wọ́n tó lọ jọ̀wọ́ òkú rẹ̀ sí FMC Ọ̀wọ̀ fún àyẹ̀wò post-mortem. Lójijì ni wọ́n ní bàbá olóògbé yìí yadé sí àgọ́ ọlọ́pàá pẹ̀lú àwọn ọ̀dọ́ tí wọ́n sì ṣe ìkọlù sí àgọ́ ọlọ́pàá, dáná sun ilé ìkẹ́rùsí, ọ́fíìsì DPO àti ọkọ̀ méjì ni wọ́n dáná sun ní àgọ́ ọlọ́pàá, ṣùgbọ́n ẹ̀mí kankan ò sọnù. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí.
Kò dín ní 201 ọmọ Nàìjíríà tí wọ́n ti kó jọ sí ibi ìpàgọ́ Immigration tí wọ́n ń retí àti dá padà sí ilẹ̀ baba wọn láti orílẹ̀-èdè United States gẹ́gẹ́ bí Ààrẹ US Donald Trump ṣe pa á láṣẹ. 85 nínú wọn ni wọ́n ti yanjú ọ̀rọ̀ wọn láti fi wọ́n ránṣẹ́ padà sílé ní kíákíá, gẹ́gẹ́ bí US Ambassador sí Nàìjíríà Richard Mills Jr. ṣe ṣàlàyé. Ìpele àkọ́kọ́ àwọn tí wọ́n fẹ́ fi ránṣẹ́ ni àwọn tí wọ́n ń ṣẹ̀wọ̀n lọ́wọ́ ní ọgbà ẹ̀wọ̀n US. Wọ́n ní ìpínlẹ̀ Èkó ni wọ́n máa balẹ̀ sí, ṣùgbọ́n wọn kò sọ ọjọ́ tí yóò jẹ́. Mills Jr. sọ èyí níbi ìpàdé pẹ̀lú ìyáàfin Bianca Odumegwu Ojukwu tí ó wáyé ní ọ́fíìsì rẹ̀. Ààrẹ ilẹ̀ US ni ó mú àwọn ìlérí tí ó ṣe nígbà ìpolongo ìbò ṣẹ láti lé gbogbo àwọn arìnrìn-àjò tí kò níwèé ìgbélùú kúrò ní US. Lára àwọn orílẹ̀-èdè tí ó ti dá àwọn èèyàn rẹ̀ padà láti rí Colombia, Mexico, India àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú àtẹ̀jáde, Odumegwu Ojukwu ní amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Magnus Eze bu ọwọ́ lù ni wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ìpínlẹ̀ Èkó ni wọ́n á já àwọn tí wọ́n ń kó bọ̀ sí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn wọ̀nyí ni wọ́n ti pe ẹ̀sùn kòtẹ́milọ́rùn ní US ṣùgbọ́n tí orí kò ṣe wọ́n lóore tí wọ́n dẹ̀ ṣì wà ní US. Wọ́n ní wọ́n ti tàpá sí òfin Immigration. Mínísítà wá bẹ̀bẹ̀ wípé kí wọ́n ṣe àpọ́nlé àwọn tí wọ́n ń kó padà bọ̀ sórílẹ̀-èdè, yàtọ̀ sí àwọn tí wọ́n fi ẹ̀wọ̀n sí lọ́wọ́, ẹsẹ̀ àti ìdí bí ọ̀bọ. Odumegwu Ojukwu tẹnumọ́ wípé ìjọba US gbọ́dọ̀ tẹ̀lé ìlànà àti dá àwọn arìnrìn-àjò padà. Bákan náà ni ó ní kí wọ́n fún àwọn wọ̀nyí láǹfààní àti kó ohun ìní wọn kúrò l'Amẹ́ríkà. Ó kérora lórí làálàá tí àwọn wọ̀nyí ti ń kojú nípa ti ara, owó àti nípa ti ẹ̀mí, pàápàá jùlọ láti ìgbà tí ìjọba Trump ti ṣe ìkéde èròǹgbà rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Àpẹẹrẹ ti fi ojú hàn wípé ó ṣeé ṣe kí ìwà ìjínigbé túbọ̀ búrẹ́kẹ́ sí i láàrin ìpínlẹ̀ sí ìpínlẹ̀ bí àwọn iléeṣẹ́ awakọ̀ èrò Interstate Transport Companies ṣe ń kojú ìṣòro àìsí èrò nídìíkọ̀ tí ó mú wọn bẹ̀rẹ̀ gbígbé èrò sọ́ọ́lẹ̀ kí owó epo má bàa jóná. Sọ́ọ́lẹ̀ jẹ́ àyálò èdè Yorùbá láti fi ṣe àpèjúwe ibi àwọn awakọ̀ èrò ti ń gbé èrò lójúnà lẹ́gbẹ̀ẹ́ títì yálà tí ó yẹ kí wọ́n gbé ní ibùdókọ̀ garage. Pẹ̀lú wípé owó jálá epo ti dínkù, síbẹ̀ àwọn iléeṣẹ́ ọkọ̀ akérò túbọ̀ ń lékún owó ọkọ̀ tí ó mú àwọn èrò fi ibùdókọ̀ sílẹ̀ máa wá sọ́ọ́lẹ̀ ọkọ̀ kiri lẹ́gbẹ̀ẹ́ títì. Bákan náà ni àwọn ọmọ orílẹ̀-èdè ń sá fún àti rìnrìn-àjò ìpínlẹ̀ sí ìpínlẹ̀ yàtọ̀ sí bí ìrìnàjò ọ̀hún bá pọn dandan. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé àìsí èrò tí ó ń mú kí ọkọ̀ àkọ́kọ́ máa fi ibùdókọ̀ sílẹ̀ láàrin aago 11 alẹ́ láìsí èrò púpọ̀. Láti mú kí ọkọ̀ kún ni dẹ́rẹ́bà fi ń kó èrò tó ń lọ ìrìnàjò pẹ́ẹ́pẹ́ẹ̀pẹ́ láti lè fi èyí dí owó epo àti owó ìtọ́kọ̀ṣe. Ọ̀gbẹ́ni Ìyíṣ Oléègè, awakọ̀ 18-seater bus ní àti rí èrò 18 kó pé kì í ṣiṣẹ́ kékeré lọ́jọ́ tòní. Ọ̀pọ̀lọpọ̀ wákàtí ni wọ́n fi ń ṣòfò dànù ní ibùdókọ̀ níbi wọ́n ti ń pèrò. Nígbà mìíràn, wọ́n lè rí tó èrò 12 fún ọkọ̀ àkọ́kọ́. Ó ní àwọn èrò ọkọ̀ nífẹ̀ẹ́ sí ọkọ̀ akérò bíi Sienna tí èrò rẹ̀ máa tètè kún. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àjọ alámòjútó ìdánwò WAEC ti yọ̀ǹda èsì ìdánwò oṣù kọkànlá sí kejìlá ọdún 2024. Adarí àjọ WAEC lórílẹ̀-èdè, Dókítà Dangote Amos ni ó ṣe ìkéde yìí lálẹ́ àná nínú àtẹ̀jáde tí adarí ìròyìn ìyáàfin Mọ́yọ̀sọ́lá Adéṣínà bu ọwọ́ lù. Níbẹ̀ ni wọ́n ti ṣàlàyé wípé àpapọ̀ iye akẹ́kọ̀ọ́ tí ó jókòó ṣe ìdánwò WAEC jẹ́ 65,023. 34,878 nínú wọn ni ó ní kírẹ́díìtì lọ sókè nínú ó kéré tán iṣẹ́ 5 tí ó pọn dandan. Lára rẹ̀ ni Gẹ̀ẹ́sì àti Ìṣirò. Àtẹ̀jáde náà ṣàlàyé wípé èsì ìdánwò ọdún yìí dára ju ti àtẹ̀yìnwá lọ tí ó túmọ̀ sí àlékún 9.35% nínú gbogbo iṣẹ́ tí wọ́n ṣe. Wọ́n fi kún un wípé WAEC fúnde mọ́ èsì ìdánwò akẹ́kọ̀ọ́ 2,577 látàrí ẹ̀sùn màgòmágó nídìí ìdánwò. Lẹ́yìn èyí ni wọ́n ṣe ìwádìí láti mọ̀ bóyá kí wọ́n yọ̀ǹda èsì ìdánwò wọ̀nyí tàbí kí wọ́n wọ́gi lé e.
Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.